Welcome to Yoruba Kingdom TV, built by passion. Àwọn ọ̀rẹ́ mẹ́ta kan òní wọ́n jọ ń bára wọ́n ń tàkùrọ̀ ọ̀rọ̀ sọ. Èkíní ń sọ fún èkejì pé kò sí gbogbo ọ̀nà, òun rẹwà, òun sì dára, òun ṣe wò lójú, òun níwà, òun dẹ̀ jẹ́ ọmọlúwàbí. Èkejì dáhùn, ó sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi, èyí tí ọ̀rẹ́ wa wí ó dáa, ṣùgbọ́n mo fi kíní kan tayọ rẹ̀. Kò sí tó wà lọ́wọ́ mi tí mi lè filẹ̀, ọkàn mi sì mọ́ sí gbogbo ẹ̀dá, mo sì ní ìfẹ́, mo sì ní ìkónimára. Ọ̀rẹ́ kẹta dá lóhùn, ó ní ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ ṣé, gbogbo ohun tí ẹ wí ni mo rí lára yín tí mo sì mọ̀ pé lóòtítọ́ àti ní òdodo. Ẹ kújú wọn fún gbogbo àwọn nǹkan tí ẹ ń sọ yìí. Ṣùgbọ́n ní tèmi, gbogbo yín lẹ ti mọ̀ mí kó tó dòní, ẹ rí pé mo dá yàtọ̀ gédéǹgbé. Mo níwà tútù bí àdàbà, mo sì ní ìrẹ̀lẹ̀ tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀. Ẹ sì mọ̀ pé nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta, gbogbo yín pátápátá ni mo máa ń bẹ̀wò lójoojúmọ́, mi ò kó yan yín kéré. Ní pàtàkì jùlọ, lénìí tá à ń sọ yìí, oúnjẹ tó yẹ kí n jẹ láàárọ̀ yìí, ẹ̀yin ni mo gbé fún, òun lẹ ṣẹ̀ṣẹ̀ jẹ tán yẹn, mi ì tí ì jẹun látàtàárọ̀. Qualifications tí a mọ̀ sí ìkújú wọn, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló dára lọ́pọ̀lọpọ̀ tó sì bu ìfọmọlúàbí pẹ̀lú. Ibi tí wọ́n ti ń tàkùrọ̀ ọ̀rọ̀ yìí sọ, ìkan nínú wọn sọ wípé ó yá ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ jẹ́ ká lọ. Ibi tí wọ́n sì ń lọ lójú pópó, wọ́n pàdé arákùnrin kan, arúgbó ni. Ó sì sọ fún àwọn méjèèjì pé kí wọ́n jọ̀ọ́, kí wọ́n ràn án lẹ́rù díẹ̀, pé torí pé ẹrù tó ń gbé yìí, ọrùn ti wọ òun lọ́pọ̀lọpọ̀. Àwọn ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta sáré sí gẹ́gẹ́ bí ọmọlúàbí, wọ́n sì gbé ẹrù náà. Bàbá sọ pé ilé yìí tí wọ́n gbé ti tó, kí wọ́n bá ń gbé ẹrù wá, ṣùgbọ́n wọ́n kọ̀ jálẹ̀ pé bàbá, a ó kúkú bá yín gbé délé. Yorùbá bọ̀ wọ́n ní a kì í rẹ́ni rán lẹ́rù ká sọ pé a ti délé tán. Ìgbà tí wọ́n délé, bàbá yìí sọ fún wọn wípé ẹnìkan ń bọ̀ ó máa wá dé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lálejò nílé yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Àwọn ọ̀rẹ́ yìí dúpẹ́ wípé nígbà tí ẹni bá sì ń bọ̀ tó fẹ́ wá dé yín lálejò yìí, èèyàn ńlá, èèyàn yìí, ó ní yóò fún yín ní nǹkan tẹ́ ń wá lọ́jọ́ ayé yín. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ tí ì lọ́kọ, wọ́n ta gìrì. Bákan náà, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ sì lóbìí, wọ́n ta gìrì. Bákan náà, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ ìbí yín oṣù kan náà ni wọ́n sì bí yín. Wọ́n wojú ara wọn pé irú ènìyàn wo tún leléyìí tó sọ gbogbo tí a jẹ́ fún wa. Ẹ̀yin ará mi tẹ́ ń wo fọ́nrán tí mo ń ṣe lọ́wọ́ yìí, ẹ má dá nìkan jẹ gbádùn ẹ̀. Mo ń mẹ́yẹ bọ̀ lápò, ẹ ló pọ́n lórí, ẹni dúdú ni. Ọjọ́ náà tó tí àwọn méjèèjì yóò jọ gba àlejò. Àlejò wọ́n ti fi lé pọtí, wọ́n fọ̀nà rókà. Ìwà pẹ̀lẹ́, ìwà wù mí, ìwà níyì. Wọ́n fi lé pọtí, wọ́n fọ̀nà rókà. Oníkálùkù ń dá gbẹ́ngbẹ́ lókè nílé rẹ̀, wọ́n kù lọ, wọ́n kù bọ̀, wọ́n tún lè ṣe,
wọ́n gbọ́n jàǹkáwọ̀, wọ́n tún gbogbo nǹkan tó ti ṣe gbogbo ẹ̀, ilé ń dán lólólóló. Ìwà wù mí, òun àlejò kọ́kọ́ délé rẹ̀. Bàtàlejò máa délé rẹ̀, ẹni tó rí kì í ṣe ní yìí rárá, ẹni àbùkù àti ẹni ẹ̀tẹ́gbà ni. Aṣọ tó wọ̀ lọ́rùn ó ti fàya, ẹ̀wù tó wọ̀ ò ṣe é rí rárá. Ìwà wù mí wípé bí ọjọ́ òní bó ṣe jọjọ́ ayọ̀ fún mi tó, ó ti máa ń wá bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ arákùnrin, mo dẹ̀ máa ń ṣe tó yẹ kí n ṣe fún ọ, ṣùgbọ́n lónìí má bínú, ìwọ kọ́ ló kàn lónìí, mò ń retí èèyàn pàtàkì kan ni, máa lọ. Kò pẹ́ kò jìnnà, ìwà níyì arákùnrin yìí dọ́dọ̀ rẹ̀ bákan náà, òun náà sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ sí wípé àlejò tí mo ń retí lónìí ó kúkú mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀, kì í sì ṣe mí nìkan ni mò ń retí àlejò yìí, ṣùgbọ́n lọ́pọ̀ tó wá yìí, ṣó mọ̀ pé tó bá ti wá sọ́dọ̀ mi, màá mú ọ kọjá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi méjèèjì, a ó bá ẹ ṣeré, a ó wẹ̀ fún ẹ, ṣùgbọ́n lọ́wọ́ yìí a ò lè ṣe ohunkóhun báyìí, má bínú, máa lọ. Ó déré ọ̀rẹ́ wọn ìkẹta wípé mò ń retí àlejò, ó sì mọ̀ wípé àkókò tó wá yìí náà kì í ṣàkókò tó ń wá, ó ṣe wá jẹ́ àkókò ìlú wa wá, ó dáa, kò burú, máa bọ̀, níbo lo ti ń bọ̀ látàtàárọ̀, gbogbo ẹsẹ̀ ló ti bàtà tá a rà fún ẹ níjọ́ ní nǹkan, láàrin ọ̀sẹ̀ méjì ò ti yá ajá bàtà ìdánù. Ó tọ́jú rẹ̀, ó mú mọ́ra, lára oúnjẹ tó ń retí àlejò ń retí, ó lọ mẹ́ran, ó lọ mẹ́ja, ó ṣe oúnjẹ fún ọmọkùnrin náà, ó sì jẹ, ó sì yó. Ibi tí ọmọkùnrin yìí ti ń jẹun lọ́wọ́, arábìnrin yìí sùn lọ, kó tó di wípé ó yajú, ilẹ̀ ọjọ́ kejì ti mọ́. Nígbà tó máa gbọ́ kókókó lẹ́nu lẹ̀kùn, àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì ló wá bá ẹ pé ọ̀rẹ́ wa, àlejò, ǹjẹ́ ìwọ náà rálejò? Ó bá lajú wá fọwọ́ bọ́jú pé àlejò bò, láti àná mi ò rálejò, ibi tí mo sùn sí ṣe ẹ máa lágbájá tó máa wá ń yọ wá lẹ́nu. Ọ̀rẹ́ wa, ó wá sí bí gbogbo aṣọ ẹ̀ tí ẹ ti fàya, gbogbo kò dọ̀tí bẹ́ẹ̀ yẹn rí níjọ́ tá a ti mọ̀, ṣùgbọ́n mo fún lóúnjẹ, mo sì bomi fún, kódà mo tún pọnmi sí balùwẹ̀ kó lè fi wẹ̀. Ibi tí mo ti bomi sí balùwẹ̀, tí mo ti jòkó orí àga tí mo jòkó sí, tí ìbá jẹ́ pé ẹ̀yin lẹ kanlẹ̀kùn ní ìsìn, kódà àlá tí mò ń lá lọ báyìí kàsá báyìí káwòdì, ó bá ń ṣàlàyé àlá, bó ti ń ṣàlàyé àlá lọ́wọ́, ẹni tó sọ wípé ó wọ balùwẹ̀ lọ, ó wá ń jáde bọ̀ láti balùwẹ̀ láti àná yẹn. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run wípé 20 ọdún, 1000 ọdún bí ọjọ́ kan ṣoṣo báyìí lórí níwájú Olódùmarè? Ẹ̀dá a máa kánjú, ṣùgbọ́n Ọlọ́run ọmọ mi ọba kì í kánjú rárá. Nígbà tí èyí dé ọ̀dọ̀ wọn ò dá a mọ̀, ṣùgbọ́n ọmọbìnrin yẹn rí pé gbogbo wọn ló ń wò ó nígbà tó jáde ní balùwẹ̀. Arákùnrin náà wá sọ fún wọn pé ẹ ǹlẹ́ o, ẹ kú àpérò, ǹlẹ́ o ìwọ lágbájá, èmi ló lé ní àná, kì í ṣe arákùnrin tẹ́ ń fọkàn rò. Látàmọ̀dò, èmi ló lé ní àná, kì í ṣe arákùnrin tí ẹ ń fọkàn rò. Ìwọ tó gbà mí tira, tó fún mi lómi tí mo jẹ, tí mo mu, tí mo tún wẹ̀,
ẹni tó rò pé ó wẹ̀ kọ́ òun kọ́ ló ń wẹ̀ o. Èmi gangan ni aránṣẹ́ láti òde ọ̀run wá tí ẹni báyìí sọ pé ó máa gbà yín ní àlejò. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà aṣọ ńlá kọ́ lèèyàn ńlá o. Mo rọ̀ wá màmá àti bàbá, bí wọ́n bá jẹ́ ọmọ Yorùbá àtàtà bí wọ́n bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́, báwo ni ìtàn yìí ṣe kọ́ ọ? Báwo ni ìtàn yìí ṣe kọ́ wa? Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká lo gbogbo ipá gbogbo agbára wa, ká bára wa sọ̀rọ̀, ká ní ìkónimára. Bí tí wò mọ, bí tí wù kó le tó, kò ní ṣe pọ̀ pẹ̀lú àkókò kí àkókò tí a bá wà. December ló ń bọ̀ yìí o. Ẹni mélòó ló máa fún lómi? Ẹni mélòó ló máa faṣọ wọ̀ lọ́rùn? Bá a kọ́lé ẹgbẹ̀fà, bá a ra mọ́tò ẹgbẹ̀je, ìyí tó wá bà mí nínú ẹ̀rù, kábíyèsí rẹ Ọlọ́run. Ayé ìbá ti dùn tó, ayé ìbá ti níyì tó, ó bá wá jẹ́ pé èèyàn lè fi àpò màálù àbí àpò yọkan kó fi sebẹ̀ tán lẹ́ẹ̀kan ṣo. Ayé ìbá mà dá o. Ǹjẹ́ o, àǹtí mi oníkanra, ó torí owó, ọkọ̀ tó rà ló torí rẹ̀ dóníkanra yìí, ilé tó kọ́ ló torí rẹ̀ dóníkanra yìí, kànga dẹ̀rọ náà ṣe sílé yín, ó jẹ́ kẹ́nìkẹ́ni orómi pọn, ó rọkọ̀, ayé ò gbádùn ládùúgbò yín mọ́. Ǹlẹ́ o, ìyá ọlọ́mọ jànjàn, ó bímọ wá ń fọmọ yọ ẹlòmíì. Ṣíọ, ayé ìbá ti ládùn tó bá jẹ́ pé èèyàn lè jódìdí màlúù kan lẹ́ẹ̀kan ṣo. Ayé ìbá ti ládùn tó, ẹ máa gba lẹ́sìn lọ́dọ̀ ọkú. Kọ́lọ́run fọ̀rọ̀kẹ́ ẹ̀rẹ́ mi dáadáa, Gbénga ọmọ Adébóyè. Kọ́lọ́run fọ̀rọ̀kẹ́ ọ̀rẹ́ mi dáadáa, Bùkọ́lá Ọlọ́mọlá, tí gbogbo ayé mà sí bàbá àrà. Ẹ fẹ́ iṣẹ́ kọ́gbọ́n o, ẹ fẹ́ iṣẹ́ ìkọ́gbọ́n lọ́kùnrin àti ní obìnrin. Ọjọ́ kan ń bọ̀ tí àlejò máa bá ọ. Èmi gbàdúrà fún ẹ pé ò ní gbàlejò ikú tọmọtọmọ, ò ní gbàlejò ikú lórí iṣẹ́ rẹ, ò ní gbàlejò ikú, ò ní gbàlejò ìbànújẹ́. Ṣùgbọ́n dìde lónìí, máa wo ẹnìkan gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ tó máa ràn lọ́wọ́ ní oṣù ìparí ọdún yìí tó ń bọ̀ yìí. Ran ẹnìkan lọ́wọ́ lónìí o, Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú. Orúkọ tèmi ni Bàbá Àròpọ̀ Èrè. Èmi a máa sọ wípé àròpọ̀ èrè o lórí ilé wa, nínú ẹbí wa, àyọkúrò ibi láṣẹ Olódùmarè. Mo tún padà bọ̀. Ẹni tó bá sọ pé kí èmi ọmọ yín kí ó má wá, àwọn ni mi ní dé bá ń torí pé òòjọ́ tí ẹyin tútù bá forí sàpáta, ọjọ́ náà lẹ́wọ́ ara rẹ̀ bàjẹ́. Ó tún dàbọ̀. Ẹ ṣé. Welcome to Yoruba Kingdom TV, built by passion.